gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere ọ̀rọ̀ nípa 40,000 tí mo ṣe apá kìíní pé ṣé ó tó yàwó ilé jẹun fọ́mọ méjì fún oṣù kan a túmọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ẹgbọ́n ohun tí wọ́n sọ. ẹ̀pẹ́ ṣé gan-an bàbá ọlọ́run ní jọba ọpọlọ yóò ní jọba ṣe rí ọ̀rọ̀ lẹ sọ 40,000 fún ìyàwó àtọmọ kan nílé ibi tí ìlú yìí ń lọ lọ́wọ́ yìí o bàbá ẹ má yẹ ká wo ọ̀rọ̀ owó wípé owó kan burúkọ lórí lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ fowó ṣe lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àwọn ìjọba wa gbọ́n bá lò dé òun náà ni gbogbo wa wà lẹ́nu tí gbogbo wa ń wò ẹ̀ 40,000 fún ìyàwó kan àtọmọ méjì lóṣù ọ̀rẹ́ yẹn gan ṣe rí pé mi gan mo tún mi rí ọ̀rẹ́ ìgẹ́ta síbi o torí ta máa ní ká fojú inú wò 40,000 pẹ̀lú ọmọ kan àtobìnrin àti ọmọ méjì wọ́n mánéjì àríró ẹ̀rí wọ́n mánéjì ẹ̀fọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ó yẹn tó fi 40,000 lẹ̀ fọmọ ṣé ráìsì ló fẹ́ rà nú ẹ̀ ní àdẹ̀mọ́ etí ráìsì tètè kan sọ lọ́wọ́ ẹ̀ àbí gààrí la fẹ́ kó rà àbá ní kó ra gààrí kó ra ráìsì sílé kó ṣe gbogbo ẹ̀ ṣé kò ní ṣe bẹ̀ ni àbí wọn ò ní jẹ nǹkan aláta nínú ẹ̀ àbá 40,000 fún ìyàwó àti ọmọ méjì nílé lọ́wọ́ ibi tí ìlú wà yìí o kò tó nǹkan kan ó mánéjì ẹ̀ fún yín ẹ bá lóbìnrin tó bá ṣerú ẹ̀ ẹ̀yìn tó ń gan ámọ̀ lára kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n yìí wọ́n ní 40,000 naira ò tó fún ìyàwó kan ọmọ méjì àtúnrìn gbẹ̀rẹ̀ àti súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n nípa ọ̀rọ̀ yà tún béèrè lọ́wọ́ wọn ẹ gbọ́ nǹkan tí àwọn ọ̀jọ̀gbọ́n yìí náà tún sọ. Bàbá ẹ mà káàsán ẹ dẹ̀ kú àsìkò yìí ẹ jọ ọ̀rọ̀ nípa 40,000 tá a máa ń fún ìyàwó fún oṣù kan ọmọ méjì ẹ gbọ́ ṣé ó tó ná àbí kò tó ná. ọ̀rọ̀ ṣe ni òun ká lè mẹ́rin tó fẹ́ ni à ń wo bẹ́ẹ̀ ni kò mú rárá ibi tí èèyàn máa ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tí ohun tí gàrí ń sọ ohun tí ìrẹsì ń sọ lọ bẹ́ẹ̀ ìfà kò tó kankan obìnrin tó bá ṣe fún yàn káyìn gidi ni nítorí pé ó jẹ́ ni tó jẹ́ pé yes iṣẹ́ ọwọ́ tiẹ̀ gan ó dá lójú ni láì bá jẹ́ bẹ́ẹ̀ kò tó nǹkan kan àwọn olórí wa àwọn ni ká bẹ̀ kọ́ jọ nínú àánú kọ́ yé jẹ́ kí ara ni mẹ̀kúnnù ń sunkún ọkàn kọ́ jọ kọ́ gbọ́rọ̀ mẹ̀kúnnù rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gbogbo ẹ̀yin followers wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu àwọn ọ̀jọ̀gbọ́n yẹn wọ́n ní 40,000 yẹn wọ́n ní kò ká nǹkan kan o èmi tiẹ̀ ń wò wípé 40,000 yẹn ó máa ná fún bí oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n nígbà tá a súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ tó ń sọ ni wípé wọ́n ní 40,000 yẹn kò ká nǹkan kan tó a tó fi ọ̀rọ̀ yẹn síwájú gbogbo ẹ̀yin followers wa àtẹ̀yin ọ̀jọ̀gbọ́n olóye ẹ bá wa comment lórí ẹ̀ ṣé owó yẹn ṣé ó tó àbí kò tó ẹ ṣé tí ẹ bá ti ríṣẹ́ yìí ẹ bá wa follow ẹ bá wa comment ẹ bá wa like ẹ God bless everybody.